gbogbo àwọn palliative tíjọba máa ń sọ pé àwọn ń sẹ́ẹ̀dì yẹn kò kí ń dé ọ̀dọ̀ end users. kì í lọ́la àwọn tálíkà mẹ̀kúnnù tí wọ́n torí ẹ̀ gbé lẹ̀. I am authoritatively speaking from experience. Kò kí ń dé ọ̀dọ̀ àwọn èèyàn wa. The highest ó lè dé ní local government. Àwọn local government máa ti ṣòṣèlú ní, wọ́n máa ti ṣe who you know ní. Yes. I am saying I have a lot of videos tí wọ́n fi gbé rice. Nígbà tó gbé rice kóńgò 5 tí wọ́n gbé fún èèyàn bíi 10. báwo ni ẹ fẹ́ pín. So ó ní pé kí wọ́n pín ìdajì kóńgò agolo 5 fún ẹnì kọ̀ọ̀kan látọ̀dọ̀ ìjọba àpapọ̀ federal government. Ṣé yẹn náà pè palliative? What are the policies? Ṣé rí gbogbo àwọn owó afúnni fi ṣiṣẹ́ ọ̀gbìn àgbẹ̀ yẹn? Àwọn èèyàn kan náà kó jẹ. kò dẹ́sẹ̀ kùkú. Bẹ́ẹ̀ni kò débẹ̀ rárá. Kò oníṣẹ́ ọ̀gbìn iṣẹ́ àgbẹ̀ ọ̀gbìn lè ní ṣe jùlọ. Mo ń ṣe ti oníkan ọ̀sìn kò tí ọ̀gbìn ni mo ń ṣe jùlọ. Kò dọ́dọ̀ wa owó wa la fi ṣiṣẹ́. Alóore TV nílé nínú òkúni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé. ní oríṣiríṣi ni ó ti ṣẹlẹ̀ láti kọ́ bí ó ti lé lọ́sẹ̀ kan báyìí tí àwọn today's 8 bí ọ̀sẹ̀ kan báyìí sà. so bó ṣe rí kí ni ìmọ̀ràn fún ìjọba Bọ́lá Tinubu lásìkò yìí pàápàá lórí bí àwọn ọmọ Nàìjíríà ṣe ń pariwo, kí ni ìmọ̀ràn fún Bọ́lá Tinubu, kí ni fún àwọn aráàlú táwọn náà ní ebi àti bí Nàìjíríà ṣe rí lásìkò yìí sà. kódà ẹ ṣeun ní irú àsìkò tá a wà yìí mo fẹ́ jẹ́ kó kọ́kọ́ dá wa lójú pé it's a global situation. Gbogbo àgbáyé ni irú nǹkan báyìí ṣẹlẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ báyìí. It's not peculiar to Nigeria. Àmọ́ bá ṣe lè sọ bẹ́ẹ̀ tó àwọn ìwà àìbìkítà kan wà tó jẹ́ kó wá máa ní àwa lára ju bó ṣe yẹ lọ. Àwọn ìwà àìbìkítà kan tá à ń wù ní orílẹ̀-èdè yìí, mi ì fẹ́ sọ pé ní Áfíríkà, mo fẹ́ límìtì ẹ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà so that màá lè fa kò mú òkun àwọn ìwà yẹn yọ dáadáa. Àkọ́kọ́ ìmọ̀ràn ni o tí a bá lè mú lò á ṣe wá láǹfààní tó dáa. Wastage wa ti pọ̀ jù nílùú yìí. Bẹ́ẹ̀ni, wastage wa ti pọ̀ jù. Tẹ bá wò lénìí ni mo ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ìròyìn yẹn tí inú mi dẹ̀ dùn. Níyẹn tó bá jẹ́ pé a lè mú ìkìlọ̀ yẹn lò. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó ti gbé àwọn directives kan jáde nsìn. Tá a bá lè tẹ̀lé directives yẹn á ṣe wá láǹfààní tó pọ̀ gan-an. Wọ́n ti cut iye àwọn tó máa tẹ̀lé president bẹ́ẹ̀ni lọ sí ìrìn àjò. Wọ́n cut ẹ̀ tó bá jẹ́ ìrìn àjò state to state nínú Nàìjíríà, wọ́n ti cut ẹ̀ sí 20 per trip. Tí president bá ń lọ sí Lagos state 20 delegates ló lè tẹ̀lé. Tí president bá ń lọ sọ́yọ́ state, Ogun state, Nasarawa state or whichever state, Akwa Ibom or wherever. ní Nàìjíríà níbí. Kì í ṣe ní Nàìjíríà kì í ṣe gbogbo etí gbogbo èèyàn kàn ṣáà máa rọ́ tẹ̀lé president. Wọ́n ti kọ́ tẹ̀sìn sí
ogún ènìyàn láti tẹ̀lé president. Tó bá ń lọ sí foreign trips, wọ́n ti cut foreign trips president, wọ́n ti cut ẹ̀ sí 20, unlike the previous one tí oríṣiríṣi èèyàn ṣáà máa rọ́ tẹ̀lé president. Kò wá jẹ́ president nìkan náà cut ẹ̀ fún. The vice president is foreign trips. The delegate that will follow him has been cut to 5. The wife of the president has been cut to 5. The wife of the second first lady, the wife of the vice president, has been cut to 5 on foreign trips. Tabale mú gbogbo àwọn nǹkan yìí lò, because between you and I, this is taxpayers' money. Tábà wá sọ pé okay, a kàn trip káàkiri ṣe, yes, the president is eligible to travel anywhere, officially, unofficially, but our expenses yẹn tábà lè adapt to what the president. I was very glad when I heard the medial personnel of the president from the office of the president to announce in here lately. I said yes, this is in the right direction. There are other things that only láti cut. I need to tell the president and other people that need to hear this. Kò sí nǹkan tí country finance trips fún àwọn tó ń lọ hajj tàbí àwọn tó ń lọ sí Jerusalem. It's not what is the economic impact? Àwọn tó ń lọ sí Jerusalem àtàwọn tó ń lọ sí hajj yẹn, oore wo náà ṣe Nàìjíríà? Traffic fi 90 billion. Tó fẹ́ lọ sin Ọlọ́run kó fowó ara ẹ̀ lọ. Ẹni tó bá fẹ́ lọ Jerusalem tó fẹ́ lọ sin Ọlọ́run kó fowó ara ẹ̀ lọ. Why do we have to waste resources like that? 90 billion on Hajj, 90 billion on Jerusalem. Why do we have to do that? So tabale cut gbogbo yẹn ara máa dẹ̀ wá o. Another thing that we need to look into is we have so many members of House of Rep, so many members of National Assembly. Wọ́n ti pọ̀ jù. Wọ́n ti pọ̀ jù. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, the President of the Federal Republic of Nigeria, GCFR, should make a different impact. I want to remind the president that not everybody voted for him. Yes, not all Nigerians voted for him. But the moment he ascended that throne, he has become the president of everybody. Everybody, people like us, we want his success. We want him to succeed. And the only way he can succeed is by going through the right channel. In the past, the president should lay precedents. Cut them down. In this time of crisis, presidents need to look inward. Kí wọ́n cut gbogbo àwọn owó tó ń gbà ti pọ̀ jù, cut it down. Ṣé bọ́ fẹ́ lọ sìn ìlú ni? Ṣé bọ́ fẹ́ lọ represent wa ni? Wọ́n fẹ́ lọ ṣojú wa ni náà. Allowance yẹn ti pọ̀ jù. Wọ́n fẹ́ lọ ṣiṣẹ́ sí ìlú. Èwo wá ní kan 109 300 kilo jẹ́. It is because of the juicy packages and benefits they enjoy. That's like every time ẹlòmíì máa fẹ́ para ẹ̀ síbẹ̀, ẹlòmíì á lọ gba loan, ẹlòmíì
tó bá bẹ̀rẹ̀ sí jẹ́ kó yé wọn pé you don't entitle to more than £1 million as your salary. No benefit. Ẹ máa rí pé fúnra wọn náà 6 sides. Okay, take for instance a senator that came to senator, I think he was a senator, that came to the national television and was saying àwọn ò lè lo Nigerian made vehicles. Pé ó di dandan káwọn ra foreign made vehicles pé because Nigerian roads are not good. Tó bá jẹ́ pé ibi tí sanity ti wà ní irú ẹni yẹn ibẹ̀ yẹn ló yẹ kó gbà lọ sọ́gbà ẹ̀wọ̀n. Yes, because he was part of the people tó yẹ kí wọ́n ṣe ọ̀nà tí wọ́n ṣe ọ̀nà. Iṣẹ́ tá a yàn yín kékeré lọ ṣe ẹ ṣe láti ṣe ẹ wá ń jẹ́ kó yé wa pé ìyà máa jẹ wá nítorí pé ẹ fẹ́ láti ṣiṣẹ́ yín. Pé ẹ̀yin ò lè lo mọ́tò tó ń ṣe ní Nàìjíríà. Tá a bá bẹ̀rẹ̀ sí lo mọ́tò tó ń ṣe ní Nàìjíríà, I'm not marketing anybody. I'm not interested in anybody's establishment. But tí a bá bẹ̀rẹ̀ sí lo made in Nigeria, tí ìjọba dẹ̀ jẹ́ kó dẹrùn fún wa, kì í ṣe pé kẹ́ni ká wá ra mọ́tò 80 million. Ibo lèmi ti fẹ́ rí 80 million tí mo fẹ́ fi ra mọ́tò tuntun. Kábíyèsí o. Yes, but tí ẹ bá jẹ́ kó jẹ́ bíi 25 million brand new tẹ́ ẹ dẹ̀ fi àyè lẹ̀ láti gba loan ní bank láti rà á, ẹ máa rí i pé ó máa boost economy wa. Bẹ́ẹ̀ni. Àwọn nǹkan tó ń fìyà jẹ wá nìyẹn. But we fail to look inward. Okay, look at it. Ẹ wo, I heard they spent $150 million or $500 million, I can't remember the figure, lórí Port Harcourt refinery. Up till now, refinery yẹn ò tí ì ṣiṣẹ́. Ẹ wo ti Dangote tó tún ṣẹ̀ṣẹ̀ dé sí, wọ́n tún ti bẹ̀rẹ̀ sí bọ́mọkùnrin yẹn fa wàhálà. Why ìjọba ò kúkú break monopoly yẹn? Ẹ fún àwọn èèyàn, ẹ jẹ́ káyé jẹ àwọn èèyàn lọ́rùn, ẹ tó bá lówó, ẹ jẹ́ ká kọ́ refineries káàkiri. Kó dàbí network provision. Tó bá wù mí, màá bá NTK lọ. Tó bá wù mí, màá bá Fresh Air lọ. Ibi tó bá wù mí, ẹ̀rọ tó bá wù mí ni mo lè fi pè. Bẹ́ẹ̀ni. Break the monopoly. Let there be legalize all the modular refineries. When you legalize them, see, Sherry, àmọ́ solution nílùú ìyá àkànṣe ni. Àṣé ni. Bẹ́ẹ̀ni, ẹ jẹ́ kí ìjọba sọ iná tí à ń pariwo pé níná ìbí mo ṣe ń bá yín sọ̀rọ̀ jẹnẹrétọ̀ ni wọ́n lọ tọ̀ ọ́ sí. Ẹ sọ bẹ́ẹ̀ sà. Now, ẹ jẹ́ kí ìjọba sọ iná wa yìí kọ́ sọ di recharge card tá a máa lọ rà kí providers pọ̀ káàkiri. Tí wọn ò bá fún mi níná tínú ẹ wà epileptic, màá bọ́ sọ́dọ̀ ẹni tó lè níná tó lè fún mi níná. Ẹ máa rí pé gbogbo ẹ máa dẹrùn. Ó máa dẹrùn, kò ní ní wá lára tó yìí mọ́. Don't forget I said it's a global crisis. Káàkiri àgbáyé ló wà. But notwithstanding, tá a bá sì ṣe bó ṣe yẹ ká ṣe, ó sì máa jẹ wá lára, ó máa tù wá lára ju bó ṣe wà yìí lọ. Kábíyèsí, ohun tí àwọn sọ pé nígbà tí ìjọba èdè èyí tí wọ́n bá epo jálẹ̀ epo kọkàn tó 200 naira wọ́n wá gbé láti bẹ̀ lọ sórí 600 ó jù bẹ́ẹ̀ lọ láwọn ibòmíì. Wọ́n ní eléyìí gan ní ìpilẹ̀ṣẹ̀ wàhálà tó dé bá Nàìjíríà lásìkò ìpápá ètò ọrọ̀ ajé wa. Nǹkan táwọn ọ̀dọ́ wa ń béèrè ni pé owó epo yẹn ẹ̀dá padà sẹ́yìn. Ṣé eléyìí ṣé kò ṣeé ṣe ni? Okay. All right. Èmi ò rí ìjọba kankan tó work in retrogression rí tó padà sẹ́yìn, kò tí ì ṣẹlẹ̀ rí. Kò dẹ̀ sí saint nínú gbogbo contestant tó contest fún presidency tá a ṣe lọ ní 2023. Tí ìgbà bá wá, tí àwo bá wá,
títà mẹ́ẹ̀dún bá wá a sì máa ní crisis tá ní yìí náà báyìí. Yes, because láti anybody tí ò bá wù kó wá a máa ní crisis yìí because àwọn onímọ̀ ìṣirò ti sọ fún wa tipẹ́. Ayé Soludo ni Soludo ti sọ fún wa, former CBN governor and now the present governor of Anambra State. Bẹ́ẹ̀ni sá. His Excellency warned us pé bí nǹkan ṣe ń lọ yìí o tá a bá múra alákìísà àjò ní gbangba o. Ìgbà tó tún yá former governor of CBN Emir Sanusi, present Emir of Kano, also came out and warned us that we are sitting on a keg of gunpowder. By the time it's ready to collapse and explode, everybody was just ignoring them. Mama yìí náà tún wọ̀n wa mama tó ti lọ sí international kìíní yẹn. Wàhálà. Wàhálà. She warned us, but we ignored all their warnings. So kò sí anybody tó lè wá. As a matter of fact, tí Jésù bá jẹ president this time around, nǹkan tá à ń fèsì la máa fèsì. Kó jẹ́ Jésù gan ló wà ń bẹ̀ báyìí. Tó bá jẹ́ pé Jésù ló wà ń bẹ̀ sí Aṣíwájú Bọ́lá Ahmed kan ló yọ subsidy náà. Bẹ́ẹ̀ni, Buhari ni. Ìjọba tó lọ ló yọ subsidy. Torí kò sínú bọ́jẹ̀tì láti inú oṣù kẹfà lọ. Exactly. Aṣíwájú Bọ́lá Ahmed jẹ́ president lóṣù karùn-ún. So kí lẹ fẹ́ kó ṣe? Kí ni nǹkan tá a fẹ́ kó ṣe? Bàbá kábíyèsí. The only thing tí èmi kàn feel the only thing tí èmi feel wípé ó yẹ kí olórí wa ọlọ́lá jùlọ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó yẹ kó ṣe ń gbà yẹn ni pé kò yẹ kí wọ́n implement yíyọ subsidy yẹn lù. Lẹ́ẹ̀kan náà. Báyẹn. Subsidies. Lẹ́ẹ̀kan náà. Bẹ́ẹ̀ni. Ó yẹ kó prepare wa. Kó wo lẹ́wù. Bẹ́ẹ̀ni. Kó prepare wa. Kó máa fi bí oṣù mẹ́ta wọ́ọ̀nù wa. Gíní yóò sí mọ́ o. Bóyá 21 billion tí wọ́n fi ṣe ilé vice president yẹn, bóyá òun ni wọn bá fi san subsidy yẹn fóṣù mẹ́ta. Tí wọ́n fẹ́ fi wọ́ọ̀nù wa yẹn pé ẹ̀yin èèyàn mi o, ẹ wá o, báyìí o. Ló ti ń ṣẹlẹ̀ o. Let me be frank with you. Yes sir. Èmi ò bá jọba wí lórí ọ̀rọ̀ nǹkan tó ṣẹlẹ̀ yìí. And on the other hand, èmi ò bá aráàlú náà wí pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ yìí o. Because Yorùbá ní ebi ò ní wọnú kọ́rọ̀ mi wọ̀. Kábíyèsí o. Bẹ́ẹ̀ni, àwọn crisis àti ní tẹ́lẹ̀ preambles ni. Because a sì ró jẹjẹ. Tí a bá pariwo lọ títí pariwo bọ̀, a sì máa ró jẹjẹ à ń jẹun. Bọ̀ nísìnyí àrò jẹjẹ mọ́. Bọ̀ ṣé oúnjẹ tá a rí jẹ yẹn, ṣé Tinubu ló gbóúnjẹ lẹ́nu wa ni? Nǹkan wọn náà ni. Àwa irọ́. Mo pity Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Mo wà sure pé bí ààrẹ orílẹ̀-èdè wa ṣe wà ń sìn, a máa rò pé kí ni mo wá ṣe lórí ipò ààrẹ ìgò báyìí. Bẹ́ẹ̀ni. Because tí a bá múra ká sọ́sọ́kò tó wà nílùú yìí, we need to start producing. A lot of things tá à ń lò tó jẹ́ pà import ẹ̀ ni náà kó bá wa. Kí la need the dollar fún? I need dollar for anything. Tábà fẹ́ ṣe dọ́là, for instance, àwọn tó fẹ́ rán ọmọ wọn lo òyìnbó tó fẹ́ lo dọ́là. Ìwọ tó bá lówó ni kó rán ọmọ ẹ̀ lo òyìnbó.
but ẹ jẹ́ kémi àti yín bira wa ṣé àwọn schools wa yìí la fẹ́ rán àwọn ọmọ wa. Yes, school tí ò ní fence, school tí ò ní roof, school tí ò ní chair, tí ò ní tíṣà, ṣé àwọn school ta fẹ́ rán wọn, tí ò ní tíṣà ṣé àwọn school ta fẹ́ rán ọmọ wa nìyẹn, school tí wọn sanwó owó iṣẹ́ fún àwọn teachers, ṣé school ta fẹ́ rán ọmọ wa nìyẹn. So we need to start imbibing disciplines. Àkọ́kọ́ need láti purge ara wa of indisciplines. Ká kọ́kọ́ look inward. Ká bẹ̀rẹ̀ ẹ wo nǹkan tí president wa sọ ń gbà kan pé ẹ̀yin aráàlú ẹ lọ bu àwọn gómìnà yín so mo ti fún wọn lówó. Bẹ́ẹ̀ni. Owó ti wà lọ́wọ́ wọn èyí tí ò bá ti ẹ lọ bù wọ́n so. Ká ní pé a bẹ̀rẹ̀ sí bù wọ́n so ń tòótọ́ ká bẹ̀rẹ̀ sí hold wọn accountable for other things tó yẹ kó ṣe tí wọ́n ṣe. Ẹ̀yin náà wo schools bó ṣe rí ẹ wọ̀nà bó ṣe rí ní everywhere. Gbogbo state ni o. Gbogbo state ni it's not peculiar to a particular state. Yes, but ṣe mọ̀ pé tó bá ti di pé o ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí olóṣèlú ibi tó ti bá nù ẹlẹ́gbàá náà ti máa wá. A máa wá bẹ́ẹ̀ ni. So that's why I tell you pé a lot of people wọ́n ń sọ̀rọ̀ wọ́n á kàn ọ̀rọ̀ dákẹ́ ni. Kábíyèsí torí àsìkò mo rí pé ọtún láwọn gómìnà tí tẹ̀tẹ̀ ṣe bó ṣe wá rí sà ká tó máa lọ sà kí ni ọ̀rọ̀ kan tàbí méjì fún àtijọba àtàràlú pápá àwọn tí wọ́n ti fi kí ní ìjàlè wọ́n ti ń ṣe lókè ọ̀yà wọ́n ti ń pààyàn ńbẹ̀ wọ́n ti ń jólé wọ́n ti ń sún ọ̀nà kí lè fẹ́ sọ fáwọn èèyàn lẹ́kọ̀ọ́ ń bí pápá èyí tí àwa gan rí àwọn ọmọ ọ̀tá kan ti ń dojúkọ àwọn tí wọ́n ń ṣèwọ́de àwọn ọmọ ọ̀tá ti ń lé wọn kúrò ní Gàdúbàyèmí parks eléyìí ṣé kò lè padà bí ogun kó bá dùn bí kí ni ìmọ̀ràn yín sàkà máa fi ń ṣe lọ́sà. Ìmọ̀ràn tèmi ni wípé gẹ́gẹ́ bí adarí ìlú gẹ́gẹ́ bí olórí ìlú kábíyèsí o mo pe àwọn subject mi mo dẹ̀ jẹ́ kó yé wọn bí mo ṣe ń ṣàlàyé náà ni mo ṣe ń jẹ́ kó yé wọn kì í ṣe pé torá jẹ́ Yorùbá ni mo ṣe ń sọ bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ẹ̀yà míì náà ló jẹ́ ààrẹ orílẹ̀-èdè ohun tí mo sọ yìí náà ni màá sọ pé ẹ jẹ́ ká ní sùúrù fún ìjọba ọdún kan ó kéré jọjọ láti bẹ̀rẹ̀ sí bájọba jà lórí policies bẹ́ẹ̀ ni ọdún kan kéré ó ti kéré jù àti ẹ̀ tí wàá lo ọdún kan ọ̀hún gan. a ti wà ní oṣù kẹrìnlá báyìí sà. a ti lo oṣù ọdún kan àtòṣù oṣù méjì báyìí sà bẹ́ẹ̀ ni sà. àtòṣù méjì thank you so èmi sọ fún àwọn àtòṣù kẹta gan inú oṣù kẹta la tún ti wọ̀ yìí August láti wọ̀ yìí bẹ́ẹ̀ ni sà kábíyèsí o. so mo sọ fún àwọn èèyàn mi mo ní ó ti kéré jù láti bẹ̀rẹ̀ sí fa ìjọba yìí pé wọn ò ṣe báyìí ìrùkíní because nǹkan ti bàjẹ́ jìnnà a lot of things ti bàjẹ́ jìnnà so àwa ní láti ní sùúrù lákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì a ní láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba ẹlẹ́ẹ̀kẹta a ní láti introduce disciplines. ká kóra wa níjàánu. Bẹ́ẹ̀ni, a lot of people bá ṣe wà yìí, a lot of us, I mean, ẹ wo gbogbo àwọn tó ń ṣiṣẹ́ ní ọ́fíìsì ìjọba. Mò ń wo láyé àárọ̀ yìí, wọ́n ní àwọn elétò tí wọ́n ń ṣe ìwé ìrìnnà. Wọ́n dá àwọn not ìwé ìrìnnà, àwọn elétò tó ń mójútó ìrìnnà. Ìyẹn àwọn immigration. Wọ́n ní wọ́n dá ìkan lára àwọn òṣìṣẹ́ wọn dúró indefinitely torí pé ó fẹ́ gba owó tipá lọ́wọ́ arìnrìn-àjò tó fẹ́ wọlé sínú ìlú wa. A ní láti caution ara wa a ní láti bẹ̀rẹ̀ sí introduce discipline ìyẹn lọ́ọ̀kan bẹ̀yẹn ní ti ìjọba ní láti bẹ̀rẹ̀ sí roll out policies tó lè mú success bá àwọn aráàlú. támùtúrà báráàlú. I have been saying this and I will repeat it over and over and over again. Gbogbo àwọn palliative tíjọba máa ń sọ pé àwọn ń sẹ́ẹ̀dì yẹn kò kí ń dé ọ̀dọ̀ end users. Kì í lọ́la àwọn tálíkà mẹ̀kúnnù tí wọ́n torí ẹ̀ gbé lẹ̀. I am authoritatively speaking from experience. Kò kí ń dé ọ̀dọ̀ àwọn èèyàn wa.
The highest tó lè dé ní local government. Àwọn local government máa fi ṣòṣèlú ní. Wọ́n máa fi ṣe who you know ní. Yes. I am saying I have a lot of videos tí wọ́n fi gbé rice. Nígbà tó gbé rice Congo 5 tí wọ́n gbé fún èèyàn bíi 10. báwo ni ẹ fẹ́ pín. So ó ní pé kí wọ́n pín ìdajì Congo agolo 5 fún ẹnì kọ̀ọ̀kan látọ̀dọ̀ ìjọba àpapọ̀ federal government. Ṣé yẹn náà pè palliative? But I can tell you pé kò ń ṣe nǹkan tí ìjọba fi ránṣẹ́ nìyẹn. Kábíyèsí níbẹ̀ yẹn o níbẹ̀ yẹn sà àwọn kan ti sọ pé àwọn ò fẹ́ rẹ̀ sí mọ́ wọ́n ní kí ìjọba má pín rẹ̀ sí mọ́ má fún wa ní ìrẹsì má fún wa ní má ní ẹfẹ́ fáwọn kan lówó mọ́ torí kì í dé sàlẹ̀ kì í dé ẹsẹ̀ kùkú dípò yẹn ẹ tún ní fáínálì ṣe àbí kẹ́ mú owó epo wálẹ̀ wọ́n táwọn aláàbò tó sọ rí. Ṣé mo pé mo ti sọ síwájú? Bẹ́ẹ̀ ni sà. Ṣé rí ọ̀rọ̀ owó epo yẹn ẹ lọ kọ sílẹ̀ o mi ò ṣe pé o if care is not taken kó tó di December owó epo tún máa lọ sókè. Jù báyìí lọ. Àti ìrà ní 800 yìí sìn a tún máa tú ní pẹ̀lú 800 yẹn. At least the last I bought was 800 naira on Lagos Ibadan Express nígbà tí mo ń bọ̀ láti Èkó padà sábẹ́ Òkúta. Wow. That was the last I bought 800 naira per litre. Nígbà tá a bá fi 70,000 naira fill the tank. Salary ẹlòmíì. Bẹ́ẹ̀ni. So tí a bá ṣọ́ra a tún máa ra epo yẹn jù báyẹn lọ. Ìjọba ní láti roll out policies tó lè jẹ́ kára tu aráàlú. What are the policies? Ṣé rí gbogbo àwọn owó afúnni fi ṣiṣẹ́ ọ̀gbìn àgbẹ̀ yẹn? Àwọn èèyàn kan náà ń kó jẹ. Kò dẹ́sẹ̀ kùkú. Bẹ́ẹ̀ni kò débẹ̀ rárá. Kò oníṣẹ́ ọ̀gbìn iṣẹ́ àgbẹ̀ ọ̀gbìn lè ní í ṣe jùlọ mò ń ṣe ti oníkan ọ̀sìn kò tí ọ̀gbìn ni mò ń ṣe jùlọ kò dọ́dọ̀ wa owó wa la fi ṣiṣẹ́ how much more àwọn tí wọ́n rówó ṣiṣẹ́ tí wọ́n ní ìrànlọ́wọ́ kan àbí míì tọ́lẹ̀ ní agbára àwa pariwo pé bí ń pa wá báwo lè bí ò ṣe ní pa wá gbogbo ibi tó yẹ ká fi dáko àwọn ẹsẹ̀ developer ti ya wọn gbogbo bẹ̀. Ìjọba wọn ò ní ibì kan tí wọ́n yà sọ́tọ̀ wípé bá a ṣe ní industrial area ló yẹ ká ní farm area ká ní farm settlement ẹ lọ wo gbogbo farm settlement wa ó ti wà abandoned. Wọ́n ti sọ di most of them ó ti wà dilapidated àwọn míì wọ́n ti sọ wọ́n di estate. Àwọn òǹkọ́lé ti bọ́ síbẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí kọ́lé lọ. Gbogbo àwọn ọmọ wa ò ṣiṣẹ́ ọ̀gbìn mọ́ èyí tó lọ ń gọ̀kadà èyí tó lọ ń ṣàgbèrò. Báwo lè fi òṣè nípa wá? Ìgbà tí mo rí pé nǹkan ti wọ́n sìn mo ti bẹ̀rẹ̀ sí gbin ewédú àti ẹ̀fọ́ torí ọ̀sọ̀ọ̀sẹ̀ nọ́ọ̀mà ní kí n mú 10,000 wá wọ́n fẹ́ fi ra ewédú àtẹ̀fọ́. Kábíyèsí o. Bẹ́ẹ̀ ni mo wá rò pé ó kè ṣe orí ewédú àtẹ̀fọ́ lẹ tún fẹ́ bọ́ sí ìsìn ó dáa. Ẹ lọ ra síìdì ṣọkọ ẹ ra síìdì tẹ̀tẹ̀ ẹ ra síìdì ewédú ó yá ẹ gbìn gbogbo ẹ̀. Ẹ fọ́n sórí ilẹ̀. A ti gbìn sórí fọ́n sórí bí 1 acre ibi tẹ bá lè jẹ dé ẹ máa jẹ lọ. Wow. Tí every family bá ń ṣe bẹ́ẹ̀ tí every home bá ń ṣe bẹ́ẹ̀ bí ó tiẹ̀ tó 1 acre bí ó ju ẹ̀yìnkùlé wa lọ. Ata ìgbà táwa ń dàgbà ìyá tó bí àwa ata ẹ̀yìnkùlé wa la máa ń jẹ omi ìwẹ̀ balùwẹ̀ wa ló máa ń ṣàn lọ sínú ibi oko ata ìyá mi. Ibẹ̀ láti máa já rodo ibẹ̀ láti máa já tòmátò tá a máa já yẹn tó bá ti di pé ó ti ń so nìyá mi ti bẹ̀rẹ̀ sí máa fi igi á ti to igi sí ara ẹ̀ and I tell you what tá a bá já ata yẹn tán tá a lọ omi ata yẹn kóró díẹ̀ tó bá tún máa nú ẹ̀ inú gádì yẹn náà láti máa dà sí ìyẹn náà tún sọ padà bẹ́ẹ̀. Kábíyèsí o. Àgbàdo ẹ̀gẹ́ à ń gbìn fúnra wa ń gbà yẹn ni ta ló ń ṣerú ẹ̀ mọ́ sí gbogbo ọmọ pátá ló fẹ́ kàwé tó bá wá kàwé yẹn tán wọ̀ wá nírí iṣẹ́.
kábíyèsí àdúgbò púpọ̀ fún àsìkò yín a máa rí bá sà ọ lẹ́ẹ̀kan sí orúkọ yín sà fáwọn tí wọ́n máa rí gbà fún àwọn ọkọ̀ orúkọ yín sà. ẹ ṣeun orúkọ tèmi ni ọba dr adétòkunbọ̀ gbadegẹṣin òkìkí ọlátẹ́jú oṣó késárì adábọ̀nyẹkùn èmi ni Olú Orile Kémta kábíyèsí o ní ìpínlẹ̀ Ògùn. ẹ ṣeun sá a máa rí bá sá o ó dàbọ̀ sá kábíyèsí o ẹ ṣe sàbóríkọ́ sá o. ẹ ṣeun. Alóore TV Alóore TV nílé ní lókòrè ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé.